Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé oko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba fún àánú àti oore-ọ̀fẹ́ tí a rí gbà. A tún ti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kìíní ọdún 2024. A ṣe yín lọ́ba nítorí ara wa ọ̀kọ̀ aṣọ o, orí wa ọ̀kọ̀ gèlè, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ wa ọ̀kọ̀ bàtà. A fi ìyìn àti ọpẹ́ fún orúkọ yín tí ẹ dá wa sí o, tí ẹ mú wa wà láyé, mú wa wà lórí erùpẹ̀. A dúpẹ́ ní ọjọ́ ìṣẹ́gun nítorí ẹ ó ṣẹ́gun fún wa nílé lóko lẹ́yìn odi, ní gbogbo ibi tí a bá lọ láwọn máa bá ìṣẹ́gun pàdé. Ògo ni fún orúkọ yín, a sì mọ̀ wípé ẹ ó ṣí ìwé ìrántí kàn wá ní oṣù yìí, ní ọdún yìí àti ní gbogbo ọjọ́ ayé wa gbogbo. Ọ̀rọ̀ yìí ò sì ní dá wa ní ẹ̀bi ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lónìí sọ wípé ìwé ìrántí apá kìíní, ení ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 26 oṣù kìíní. Ìwé ìrántí apá kìíní, àwọn àkọ́sórí wa nínú ìwé Nehemiah orí 13 ẹsẹ̀ 14. Nehemiah orí 13 ẹsẹ̀ 14. Rántí mi fún èyí, Ọlọ́run mi, kí o má sì ṣe gbàgbé ohun tí mo fi òtítọ́ ṣe fún ilé Ọlọ́run mi yìí àti fún iṣẹ́ rẹ gbogbo. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Ẹ́sítérì orí 9 ẹsẹ̀ 1 dé 11, a mú bíbélì kíkà wa ti èní nínú ìwé Ẹ́sítérì orí 9 ẹsẹ̀ 1 dé 11 tí ó kà báyìí pé ní òru ọjọ́ náà ọba kò lè sùn, ó sì pàṣẹ kí a mú ìwé ìrántí àti ìròyìn àwọn ọjọ́ wá, a sì kà wọ́n níwájú ọba. A sì rí i pé a ti kọ pé Mọ́dékáì ti sọ bí Bíktánì àti Tẹ́rẹ́sì, àwọn ìwọ̀fà ọba méjì, olùṣọ́ ìloro, àwọn ẹni tí wọ́n ń wá ọ̀nà láti gbé ọwọ́ wọn lé Asáórísì ọba. Ọba wípé ìyìn àti ọlá wo ni a fi fún Mọ́dékáì nítorí èyí. Nígbà náà ni àwọn ọmọ ọ̀dọ̀ ọba sì ṣe ìránṣẹ́ fún wí fún un pé a kò ṣe ohun kankan fún un o. Ọba sì wí pé ta ni ń bẹ ní àgbàlá? Hámánì sì ti dé àgbàlá àkọ́kọ́ ilé ọba láti bá ọba sọ bí a ó ṣe sọ Mọ́dékáì rọ̀ sórí igi gíga tí ó ti rì fún un. Àwọn ọmọ ọba sì wí fún un pé sáà wò, Hámánì dúró ní àgbàlá. Ọba yìí sì wí fún un pé jẹ́ kí ó wọlé. Bẹ́ẹ̀ ni Hámánì sì wọlé wá. Ọba sì wí fún un pé kí ni a ó ṣe fún ọkùnrin náà, ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún? Ǹjẹ́ Hámánì rò nínú ọkàn ara rẹ̀ pé ta ni inú ọba ìbá tún dùn sí láti bu ọlá fún ju èmi tìkálára mi lọ? Hámánì sì dá ọba lóhùn pé ọkùnrin náà, ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún, jẹ́ kí a mú aṣọ ọba tí ọba máa ń wọ̀ àti ẹṣin tí ọba máa ń gùn àti adé ọba tí máa ń gbé ka orí, kí a gbé ka orí rẹ̀. Jẹ́ kí a fi ẹ̀wù àti ẹṣin yìí lé ọwọ́ ọ̀kan nínú àwọn ìjòyè ọba tí ó lọ́lá jùlọ, kí wọ́n fi aṣọ ẹ̀ṣọ́ fún ọkùnrin náà, ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún, kí ó sì máa gẹṣin la gbogbo ìgboro ìlú, kí ó sì máa kígbe níwájú rẹ̀ pé báyìí ni a ṣe fún ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún. Nígbà náà ni ọba wí fún Hámánì pé yára kánkán, mú ẹ̀wù àti ẹṣin náà, kí ìwọ bí ìwọ ti wí gẹ́lẹ́, kí o sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún Mọ́dékáì ará Júdà nì tí ń jókòó ní ẹnu ọ̀nà ilé ọba. Ohunkóhun kò gbọdọ̀ yẹ̀ nínú ohun tí ìwọ ti sọ nì. Nígbà náà ni Hámánì mú aṣọ àti ẹṣin náà, ó ṣe Mọ́dékáì ní ọ̀ṣọ́, ó sì mú la ìgboro ìlú lórí ẹṣin, ó sì ń kígbe níwájú rẹ̀ pé báyìí ni a ṣe fún ọkùnrin náà, ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Mo sọ àsọtẹ́lẹ̀ fún ọ lónìí, bí o ṣe ń ka ìwé yìí, a ó ṣí ìwé ìrántí kọ̀ ọ́ fún rere ní orúkọ Jésù, gẹ́gẹ́ bí ìwé atúmọ̀ ọ̀rọ̀ Kẹ́ńbíríjì ti sọ. Ọ̀rọ̀ ìrántí túmọ̀ sí líle mú ohun kan padà wá sí inú ọkàn rẹ, tàbí líle pa ohun kan mọ́ sí ọkàn rẹ
Nínú ìwé Genesis orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní, Bíbélì sọ pé Ọlọ́run rántí Noah. Lójú lásán, ènìyàn kò lè rò pé Ọlọ́run yóò gbàgbé, kò sì ní lè rántí ìdílé tí ó fi sínú ọkọ̀ ojú omi. Nítorí náà, nígbà tí Bíbélì sọ pé Ọlọ́run rántí Noah, ohun kan tí ó lè túmọ̀ sí ni pé Ọlọ́run kọbi ara sí ipò tí Noah wà. Ohun kan náà ló bá Rákélì nínú ìwé Genesis orí 30 ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún, níbi tí Bíbélì sọ pé nígbà náà ni Ọlọ́run rántí Rákélì, Ọlọ́run sì gbọ́ tirẹ̀, ó sì sí i nínú, ó lóyún ó sì bí ọmọkùnrin kan. A sì wí pé Ọlọ́run ti rántí mi, ó sì ti mú ẹ̀gàn mi kúrò. Ibi kíkà òkè yìí ṣàfihàn ìtumọ̀ mìíràn fún ìrántí. Mímú ẹ̀gàn ènìyàn kúrò nípasẹ̀ agbára àtòkè. Nígbà tí Ọlọ́run bá rántí obìnrin àgàn, yóò lóyún yóò sì di ìyá ọmọ. Bí a ṣe rí nínú ayé Hánà pẹ̀lú nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Orogún rẹ̀ máa ń mú un bínú, ó sì ti fi ṣe ẹlẹ́yà lọ́pọ̀ ìgbà nítorí ìyàgàn rẹ̀. Ó sì dàbí pé kò sí ìrètí fún un. Àmọ́ ṣá, Ọlọ́run rántí rẹ̀, ó sì dá sí ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó ké pè é ní Sílò. Nígbà tí ó padà lọ sí Sílò, ó gbé ẹ̀rí rẹ̀ lọ́wọ́ lọ. Níbi Bíbélì kíkà wa tí òní, ó sọ fún wa pé Ọlọ́run dá sí ọ̀rọ̀ Módékáì tako Hámánì ọ̀tá rẹ̀. Módékáì àti Ẹ́sítérì ìbátan rẹ̀ gbàdúrà, àlùyọ sì wá o. Ọba kò lè sùn, ó sì pàṣẹ kí wọ́n ka ìwé ìrántí fún òun. Nígbà tí wọ́n ṣe èyí, ohun rere tí Módékáì ṣe tí wọ́n ti gbàgbé wá sí ìrántí ọba. Ọlọ́run nìkan ni ó lè ṣe èyí o. Ìwé Nehemiah ní ìlóye àwọn ohun tí ó lè ṣẹlẹ̀ tí Ọlọ́run bá rántí ẹni. Ìdí nìyí tí o fi ń gba àdúrà yẹn níbi ẹsẹ̀ àkọ́sórí wa ti òní o. Olùfẹ́, mo gbà ọ́ ní ìyànjú láti bí Ọlọ́run alágbára, láti bí àti láti ṣí ìwé ìrántí rere kàn ọ́ ní ọdún yìí. Mo dá ìgbàgbọ́ mi pọ̀ mọ́ tìrẹ o. Mo sì gbàdúrà pé yóò rántí rẹ sí rere nínú gbogbo ọdún yìí àti jù bẹ́ẹ̀ lọ ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́ o, ṣí ìwé ìrántí rere kàn mí nínú ọdún yìí o. Bàbá jọ̀wọ́ ṣí ìwé ìrántí rere kàn mí nínú ọdún yìí. Yorùbá bọ̀, wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná o. Ohun tó bá sì dùnni jù, òun ni máa ń pọ̀ lọ́rọ̀ ẹni. Jẹ́ kí a tẹnumọ́ kí Olúwa kó ṣí ìwé ìrántí kàn wá. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi o. Nígbà tí àwọn máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.